jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà lọ́mọ bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀. ìwé lárí kọ́kọ́ ó lọ kà ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀ ló ṣó ṣé yìí wá dá arábìnrin olúrẹ́ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà ó òkun gbọ́ jẹ́jẹ́ láyé gbà ó ayọ̀. báwọn tí bọ̀bọ̀ gbèsè máa ń bọ̀ máa ń lọ sí ìyá ọkàn gbowó lọ bàbá náà lọ́dún lọ́fẹ̀ẹ́. tiẹ̀ wá ọ̀rẹ́ àpò gbọ́kàn tó ṣẹ̀tún ṣẹlẹ̀ inú hostels. kí ló ṣẹlẹ̀ gbàgbé tó bá máa sọ fún mi sí náà nìkan. àná ní David wo di pastor. David o. David mi kan náà. David o stay wide David kan náà ṣé Jésù fi sísítẹ̀ mọ́jú ni àbá lè ṣẹlẹ̀. ìyẹn tẹ wá kéré sórí nítorí ń bá fèmí ni pé àmọ́ ń ṣèrànwọ́ ni. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. ìjẹta sọ̀rọ̀ pé rúùmù àwọn kristiana pẹ̀lú ọ̀tọ̀ wa sọ pé olùkọ́ olùkọ́ bàtà àwọn ọmọ yẹn sì ń wẹ̀ bí láti onílò wọn jẹta. David kan náà. àwọn wọn ni all the time. ẹ mọ báwo wá jẹ́ sí David pastor ni. pé mo dé lọ́ọ́lé lẹ́nu ìjẹta kí n dé padà dé ni mo dé ń gbọ́ mi ọdún campus sí i pé ọ̀rẹ́ mi ò David àjọ wà ní the same hostel gbàtà wọn ní David nìkan kọ́kọ́ mọ̀ wọ́n ní David àjọ wà lóṣẹ̀ kan náà pé kò di pastor. máa ń pa èmi ò tẹ̀ tí gbọ́n ọkọ̀ àbẹ́yẹn sọ́nsìn ló ti yẹ ojú òtọ́ ó jẹ́rọ ó ní láti wádìí ìbéyà David ọ̀gbọ́n ní láti pè fún un tó ń gbọ́ tó ń sọ ìjà mi lẹ́nu David àwọn náà wò gbọ́dọ̀ mo ń ṣe Jésù kò ń ṣe mi mímọ́ gan mo sọ fún ẹ mo ní ṣe Jésù gọ́gọ́ ló fi sísítẹ̀ mojú David mi ò wá kan náà wádìí mi o gbọ́dọ̀ wádìí o gbọ́dọ̀ wádìí o gbọ́dọ̀ wádìí ẹ. Pariwo disturb mi ní kí wá kàwé ní kàgbàre kí wá fún mi. Bàbá ìfikùn ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ David tó bá mi sọ ní àárọ̀ ẹ̀mí ìgbà tí màá kàn wọ ní kọ́ńpáàsì kan máa dé hostel everywhere ṣáà ní school ìwọ ni kàn pariwo ní David ó ń ṣe gbàlà ó ń ṣe ìwòsàn àti mo rí bí tí pàdé mi kan ti ń preach ẹ̀rọ lọ́nà bá mi pé ìyẹn David náà ọmọ no be small if you see where David dey preach gbogbo àwọn abẹ́jọ ọmọ Jésù bàbẹ́ Ọlọ́run gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní pé ó sọ fún mi pé lẹ́nìí fellowship and compound ìdẹ̀ ní parọ́ I'm going to be the first attendant tó máa dé bẹ̀. ìwọ náà Ọlọ́run gbọ́. ok kò sí problem ṣebí ṣáà ìgbé káwọ ṣọdún a lè wọlé náà wà. fellowship náà là ń lọ àbí kí ló wà bẹ́ẹ̀ àlọ́ fellowship náà lọ. inú compound ẹ̀jẹ̀ inú compound lọ́wọ́ ti máa kò sí problem. àbàṣe máa yẹ. máa wà. òun fẹ́ sáré débi kò wọ́n bọ̀ torí mi gbọ́dọ̀ mí sẹ̀.
o lè tó yẹn. Wo ti máa mi sẹ̀, mo lè ní carry over. Gbà bẹ́ẹ̀, a ṣe yà má pẹ́. later. Ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́ ẹ máa wọ bẹ́ẹ̀ o. Great concepts. Tom Tilia. RS Production. Yeah. Soundtrack. Yeah. Great concept again. Okay. Let's sign off. Okay now. I'm really bad government. Yeah. Okay. How will you believe in what I'm saying? David is now a pastor. Pastor David. David wo? Same David now, don't get any compound. David ọ̀rẹ́ ayọ̀ ọ̀rẹ́ Tòkunbọ̀. Yeah, no. Oh, yeah, Len. Debbie, kí ló ti yẹ pé ìwọ máa ń pa ìwọ? Ó máa fi gbogbo ara báyìí, ó máa fi ń pawọ́. Tó yẹ pé wàá parọ́ mi báyìí, ilẹ̀ ẹ̀ dẹ̀ sọ pé kó nǹkan lanu, kó dẹ̀ sọ pé kò ń parọ́. Tara, ó di rọ́bì ló ti ti pa fún. A ní David sọ fún ẹ, ó conduct service, ó dẹ̀ perform miracle. Tó bá wà ń bẹ̀ wá mú nǹkan tí mò ń sọ. Ó fi ojú ẹ̀ méjì báyìí, ó fi rí David. Mo fi rí David. Bẹ́ẹ̀ tí mi bá ń bẹ̀rẹ̀ kó mọ̀ pé mo lè believe. Anyway, miracles máa ń ṣẹlẹ̀ náà. Ó máa ń ṣẹlẹ̀, ó dẹ̀ ti ṣẹlẹ̀. Ó ṣúọ̀ pé ṣù ló fún lágbára tó bá jẹ́ tòótọ́ ni. Joshua ní black pen. Pé ní black pencil ní brown. Ẹgbẹ́ ọ̀dà ẹ máa wọ bẹ́ẹ̀ o. Ilé ìwé ṣóun lòbí rán ẹ lọ. Ó lọ́wọ́. Yóò ṣe tó àtẹ̀lé wọn. Nǹkan mi lè sẹ́yìn. Bó la ṣe máa ń tọ́pì tó ń gbé ka treat kò jẹun tó ń wà ní. Ẹ̀yin beautiful sisters. Hey, David, what's up now? Sister Tawa. Sister Bímpé. Sister Betty, Sister Debbie. Ṣé wàá pa? Okay o. Mo kàn mú ìròyìn ayọ̀ kan wá sétí náà ni. Ìròyìn ayọ̀ wo ni? Bọ̀ kí a tó bẹ̀rẹ̀ ìròyìn ayọ̀ Jésù ni ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, ìlú Ọlọ́run alágbára. Bá ṣe wà yí báwọn ọmọ yín ṣe fẹ́ wá máa gbọ́ ọ̀rọ̀ yín. Olúwa bó bá ṣe ń gbé tí ọ̀tún mọ́lẹ̀ má jẹ́ ògbà tẹ̀sí jáde. Ẹ fún wọn ní òye gbogbo. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin sisters mi nínú Olúwa. Mo ní pé kí n jẹ́ kẹ́ mọ̀ nípa àwọn àǹfààní tó wà nínú ká bá Jésù rìn. Ẹni tó bá sì bá Jésù rìn kò ní pàdánù. Sísítà mi, lákòókò ó ní bá ṣe lè máa gbára wa níyànjú tí Ọlọ́run dẹ̀ ti gbé kalẹ̀ fún wa. A máa ní fellowship kékeré kan nínú ilé. Kò tí ẹ ṣe kékeré, kò sí nǹkan tó kéré wájú Olúwa. So nísìnyí a máa bẹ̀rẹ̀ láti ìrọ̀lẹ́ yìí. 6 o'clock, 7 o'clock, just 1 hour service. Kò ànígbára lákòókò rárá. David, jọ sórí Ọlọ́run. Fellowship ṣe fẹ́ dá sílẹ̀ ní compound. Ṣé Pastor E.A. Adébóyè ló fẹ́ wá preach ni? Àbí Michael Kónkó? Àbí Pastor Kalejaye? Àbí Chris Okotie? Àbí Túndé Bákàrè, my former brother in Islam? Ìbéèrè tó bèrè ẹ gbọ́n. Ó ṣe kókó because irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà ìlú kan bíi tàwa wọ́n sì bẹ̀rẹ̀. Torí èmi náà ni ẹni tí Ọlọ́run fẹ́ lò láti ṣiṣẹ́ ìyanu ẹ̀ ní fellowship yẹn. Ìwọ David ló fẹ́ preach fún. Lágbára lọ. Jọ David ṣe wà all right. Báwo wá ṣe máa béèrè pé ṣé wà all right?
nígbà tí ẹ wá ròyìn rere Ọlọ́run fún yín tó ń béèrè pé ṣé wà ọ̀rọ̀ ẹ̀ torí question wo nìyẹn. David jọ tó rọ ṣé kò sí nǹkan kan. bí bó ṣe rí nìyẹn ṣé Olúwa ní kẹ́ má sọ̀rọ̀ òdì sí ẹni àmì òróró òun. Àmì òróró kan àmì epo ni jọ tó rọ Ọlọ́run tó o bá níṣẹ́ ṣe nínú hostel ìyá àdàkọ excuse because àwọn afẹ́ kàwé á ní test ní ọ̀la. Pastor David má worry mo máa attend mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn bíi tèmi nínú compound wọn máa attend. And God bless you as you come. Ẹ rí ìyanu Ọlọ́run Olúwa dúró tì í. Àmín. Ẹ jẹ́ kí n máa lọ báyìí. Ẹ lè wá máa lọ. Mama expect gbogbo wa. Ẹ ṣé gan. Ẹ̀yin mélòó. God bless you. All right, Pastor. Okay. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ṣé wọn all right Debola? Ṣé torí pé ààrẹ tí wọ́n ní òróró nínú ilé ìsìn tá máa fi dín nǹkan ló ṣe wá fẹ́ lọ máa lọ sí fellowship tó yẹ pé ọmọ máa pín òróró ni? Kí lè tí wọn kì í máa ń believe? Kí lè tó kì í ní believe nínú anything? Jọ́tún ọ̀nà kí ni mo fẹ́ believe nínú pé David Adébọ̀ṣe David tẹ̀mí mọ̀ tí èmi àti ẹjọ́ mọ̀ nínú hostel yìí tó yẹ pé bóyá ń gbé funfun ló ṣe ń gbé green ló ń gbé purple lè ké máa believe kó fẹ́ di pásítọ̀. Ó ń believe pé èèyàn máa ń change ní change kọ́ change ni lọ́mọdé gbòòrò wá ìwọ nìkan ló máa dá jẹ torí mi ò lè ṣe òróró fellowship. Kí lè tó kì í máa ń believe? Tó bá fẹ́ pè kàn pè wọ́n ní wọ́n fẹ́ pè òróró wọn lẹ́yìn àróró èmi àmì epo àmì magi. Ọlọ́run máa gbà ẹ́ wá. Báwo ni wọ́n padà síta mo ló dà sí ìjáde ọ̀rẹ́ tó ń tẹ́lẹ̀. Wá. Ó máa tẹ̀fẹ́ sọ̀gọ̀ fún ẹ. Kí ló máa ṣe tẹ̀? Mo rò pé kọ̀ọ̀kan mi lọ́nà ẹ̀. Mo ṣe máa lo kọ̀ọ̀kan ìwọ ó ga fún ẹ. Ó mọ nǹkan ni àní mo ti ń rò láti ẹ̀kan rìn pé bóyá mo máa lọ bá kó pè fún mi àbí kí lọ fíìmù. Mo fẹ́ lọ sí fellowship ẹ̀. Anyway, it's not a bad idea. But ṣé Betty, ọkàn mi ti ń sọ fún mi látẹ̀kàn ẹ̀ pé ó dà pé David ń dìbò mi. David is up to something. Cause ẹni tí mo dúró tí mo ṣe ń wo yẹn ó dà pé Jésù ti gbọ́pọn ẹ̀ là ó mọ̀ kó sẹ́ni tí Jésù lè gbọ́pọn ẹ̀ là náà ó ti lè change. Mi rò bẹ́ẹ̀. Ṣé mo pé mi náà mo ti máa ń sọ fún yín pé David is now a pastor. Ọkàn mi sọ fún mi pé ó play game ni jàre. Ó play game ni. Máa lọ ó dínkàn kò dínkàn máa ṣáà lọ. Ta ló mú pò kékeré tó wà níbà? Àbí ètò màá mo máa lọ kí ni ó play game o kò play game o ìyẹn ọ̀kan ẹ̀mí ṣùgbọ́n ṣàmù mo máa lọ at least ó máa pray fún mi náà wọ́n ló mọ jàre ní ọ̀kan mi. Ẹ bọ́ síta kẹ́ wá gba Jésù ní olùgbàlà yín ẹ má fi ìgbàlà yín dọ̀là ọ̀la lè pẹ́ jù ẹ jáde ẹ wá gba Jésù olùgbàlà. My brothers and sisters in the Lord ẹ̀yin tẹ́ wà lókè mo mọ̀ pé ń gbọ́ o ẹ bọ́ ta ọ̀la lè pẹ́ jù ẹ má fi ìgbàlà yín dọ̀là Jésù Kristi olùgbàlà ló lè ṣe ohun gbogbo ẹ má bọ̀ ẹ bọ́ ta broda Tókunbọ̀ broda ẹ má bọ̀ ẹ má bọ̀ sista Tawa sista Betty sista Debbie ẹ má bọ̀ àkókò ìgbàlà ti dé lónìí ẹ̀mí mímọ́ fẹ́ ṣiṣẹ́ ìyanu yes bẹ́ẹ̀ lolúwa ṣe wí. Sáré ò wá wọ ọkọ̀ ìgbàlà o sáré ò wá wọ ọkọ̀ ìgbàlà o sáré ò wá gba ìtúsílẹ̀ ó ń bẹ lórúkọ Jésù ọ̀nà lè pẹ́ jù ẹ̀mí mímọ́ mo fẹ́ ṣiṣẹ́ ìyanu lẹ́nìí wọ́n ní lọ́jọ́ Pentecost àwọn èèyàn mi gba ẹ̀mí mímọ́
wọ́n sì bẹ̀rẹ̀ sí ní spade fọ̀ hóó rékè bòbò ṣẹ́gẹ̀dẹ̀ àdúpẹ́ èmi mú ọ ṣe thank you èmi mú ọ ṣe èmi mú ọ ṣe àṣà ti kọ́ wípé olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà kó sì rí ìjọba ọ̀run wọ̀ nísìnyí olúwa ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ tó wá tó ṣe ní rere my brothers and sisters mo dúpẹ́ I thank you all for coming. Holy Spirit is moving. Please just believe in it. Agbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Bàbá. Agbára tó jágbára lọ. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Praise the Lord! Praise the Lord! The Lord is in our midst. Èèyàn mélòó ló gbàgbọ́ pé Olúwa wà láàrin wa báyìí? Thank you, Lord. Joshua lè ṣí bẹ́ẹ̀. Ìyá kàwé rẹ̀ ti ẹlẹ́rọ dídí. Jọ̀wọ́ bá mi ṣí géètì mo fẹ́ bọ́ síta. Òun jáde. Olùjọmọ láti dùn gbogbo àwọn tó wà ní. Bábílù ìjọmọ ìlú máa ń yàn owó ènìyàn máa fi jẹ búrẹ́dì lẹ́nìí. Ọlọ́run ti bá mi mú. Ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ̀ o. Ilé ìwé ṣóun lòbí rán ẹ lọ. Ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Èyí kàtó lè di ọlọ́ ìbò fún àwọn bá ní ẹ̀. Wọ́n ṣí géètì fún mi jàre. Ìwọ ni. N kò mọ̀ pé wọ́n ní. Ṣé kò sí? Mo mọ̀ wá jù sí. Joshua bá mi rówó mi. Kí ló wá? Mo kọjá ń sìn ní owó kan jábọ́ ìsídà kó jẹ́ tàbí àbí ní ilé ló jábọ́ sí 200 naira. Ǹjẹ́ o ti lọ wọnú ilé? Kò lè sí mẹ́ẹ̀ àárín bíbá ìsìta náà ní ṣó bá mi rí ni. Tí wàá bẹ̀rẹ̀ ní kí ló máa ṣe? Ok, màá sọ pé Jamiu, thank you. Ṣé náà gbèrè mi fẹ́ jẹ ni? So kí ló wá expect kí n ṣe? Owó yẹ kó fún mi kankan, mo lè fẹ́ sọ kankan pẹ́ láti ọjọ́ yìí. Orí pé mo máa ń jígèjì fún ẹ, ó yàtọ̀ sí mo máa ń jígèjì fún àwọn olórí burúkú yòókù.
àgàgà ọmọ jóṣù olùsí yẹn ìwọ ọjọmọ láàbí ju doyin lọ o lè jẹ́ kí ìrìn àti ẹ ká máa pọ̀ láwò mo mọ̀ gógóró kọ́ ni ọmọ kìí yẹ ká pọ̀ láwò ọ̀yà kó ìdílé ọ̀yà pọ̀ láwò ṣe wá lè jẹ́ kí màá jẹ́ ká máa pọ̀ láwò mo láìkẹ́ ìwọ náà. Jọ́dún lọ́nà ṣáfún lóhùn fún mi lọ́wọ́ mi jọ̀jọ̀. Fún mi náà ti gbà. Ọ̀gẹ̀ yóò máa pọ̀ lábò. Ẹ̀yà kó ìdílé o. Fún mi lọ́wọ́ mi. Ó ti gbà. Ní ọjọ́ ọ̀nì o, ọlọ́wọ́ tí bá mú ẹ wọ wá sí kì í tọ̀ lọ. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá. David, Sister David. Pastor David. Ìṣẹ́jú kan. Okay. Oh. Ibi ni kẹgbà, ibi ni kẹgbà. Pastor David. Ẹ kú jókòó. Sister David. Ṣé enjoy fellowship yẹn? Oh, mo ń enjoy fellowship yẹn gan-an. In fact, the way I should perform miracle, oh God. Ọlọ́run ni Yeah. àwọn náà kọ́. Àwọn Sister Tawa ń kọ́ à. Oh no! Gbogbo wọn ti jáde lẹ́yìn fellowship. Is that so? Wọ́n ti jáde, ṣé wàá òkè? Ẹ̀mí mímọ́ ló kàn ń dábìrì nínú ayé yín. Thank God. Praise the Lord. Is that so? Ṣé mo lè jókòó bá? Feel free. Okay. Ẹ má bínú. Bínú kẹ̀. Oh, thank God. Hallelujah. Fine. I'm okay. Kí lè yí wà ń bí iná? Okay. Pastor. You see? Àbí? Hallelujah. Ó máa ti ń dùn tó mọ́ mi lọ́wọ́ kẹ̀. Ọmọ mi ò máa ẹ̀ àbí? Are you sure? Mo wà interested bàjẹ́. Èyí ni àwọn pásọ̀ lẹ́kàn fìyà jẹ. Oh. Pásọ̀ náà mọ nǹkan tó dáa. Ṣé pé ká wọlé? Inú ilé. Mo gbọ́dọ̀ bọ́jọ́ ká fi máa ṣeré ń bíbá iná. Àbí? Ó ti dàbí ìfẹ́ tó wọlé. Pastor David. Kí ló dé? Ó ti ń di nǹkan mi. Easy now. Okay, ó yá jẹ́ ká wọlé. Ẹ̀yin bàbá ẹ bá ń bí. Ẹ̀rọ mi náà ń tọ́jú ìjọ yẹn là ń jó lọ. Ẹ̀yin màmá ẹ̀ tẹ́ ń bẹ́. Mo ń wò ó sí. Bá sọ pé kí n kọ́ hip hop, máa lé náà sí wọlé. Àmú bá fẹ́ kọ fújì náà. Ẹ̀rù pàṣẹ ló ń bà mí lè lọ lé yẹn náà wọlé. Àmọ́ mi ní kọ fújì. Hip hop ni máa kọ. Ẹ̀yin màmá ẹ̀. Ọlọ́run ti mú yín lẹ́nu ayé yín ti bàjẹ́ nínú ọgbà wa yìí náà kò ní ẹ̀rìn sórí ni. Ó sì dá bẹ́yẹn ojú ní pé olórí burúkú ni ìwọ ọmọ David ojú bí bá sọ nínú ọgbà yìí mo wò pé olórí burúkú ni olórí burúkú ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé orí bí tẹ́yọ̀ sí kásẹ̀lì èèyàn rí ni? Kó gbá lẹ́nu ẹ̀. Ta ló lọ sí sá fún? Sister David. Kò ní dáa fún ẹ. Sórí mo ti mọ̀ọ́mọ̀ ń dẹnu ọgbà ẹ̀ ni. Mo mọ̀ọ́mọ̀ dẹ́mu rẹ̀ wá ni. David. Wọ́n fẹ́ sítá lẹ́nu. Ṣé mo pe ọ̀rẹ́ eléyìí Ọlọ́run? Jákòdì ẹ̀ pé o. Jákòdì ẹ̀ pé o. Ó dájú ló ń ṣe fún bí. Òun àṣọ Ọlọ́run fún níbí. Ṣé ìwọ máa ṣẹ́rí Ṣé onígbà bàbá tó ń ṣe yìí? máa ṣẹ́rí tó Bàbá tó ń ṣe máa ṣẹ́rí tó máa ṣẹ́rí tó. Pastor David ni o. Ó yá ní ìṣù. Olórí burúkú ló ti bẹ̀rẹ̀.
fọ́kàn tó yẹn iye ìgbà yẹn ló máa kú ọmọ máa dúró lẹ́kùn yẹn. ẹni tí kò bá ná ẹ lórúkà lé ní filẹ̀filẹ̀ iná ẹ̀ lórúkà ní. ẹ má jẹ́ kó lórúkà o. ẹ má jẹ́ kó lórúkà o. máa pa ẹni. a máa fọ́ orí ẹ̀ lẹ́yìn ìwọ létí létí báwo ẹni mọ́ di fílẹ̀ iṣẹ́ ìṣù ni ó sọ fún tòkìbò iṣẹ́ ìṣù olóòwò fẹ́ kú ẹlẹ́sẹ̀ olóòwò fẹ́ kú ẹlẹ́sẹ̀ Pastor David ìwé olóògbé ẹ má tẹ̀lé iṣẹ́ kí ni wọ́n gbà? Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀bẹ̀ o ilé ìwé ṣóun lòbíràn ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mo ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o.
dolóṣó ṣé yí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun gbọ́ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o Dáfídì jẹ́jẹ́ láyé gbà o Kristiana jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o láńlọ jẹ́jẹ́ láyé gbà o ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o ọmọléèwé. Girls, guess what? Kí ló ṣẹlẹ̀ kí ni? Ó jẹ́ tẹ́tẹ́ ni àbí kí ló dé tó ń bẹ́ lókè lónìí rẹ̀? Ó ju tẹ́tẹ́ lọ. Sori, nígbà tí mo wọ school lẹ́yìn, mo mọ̀ nǹkan tí mo rí ni. Wọ́n paste sórí notice board báyìí. Wọ́n fẹ́ ṣe ITV musical idols. Ìyẹn má dẹ̀ tẹ̀sí gàkẹ́. So ìyẹn náà ló wá ń ṣàkẹ́ tó ń fò lókè tó ń fò ńlẹ̀. Ọ̀rẹ́ mi, ó wọn understand. Wọ́n ní ẹni tó bá máa gbé pò kìíní, á gba 250,000 naira. Wọ́n máa ra Toyota Prado fún. Wọ́n tún máa mú lọ fún abroad fún ọ̀sẹ̀ méjì. Kò tọ́ síbẹ̀ o. Wọ́n tún máa ra aṣọ, wàrà jean, everything bàtà, all expenses, ó wà lórí wọn. Ìyẹn tó bá gbégbé orókè mi. Ṣé o rò pé mo lè rìn yìí? Èmi ò rò sọ bẹ́ẹ̀ o, but láwùjọ àwọn èèyàn tó máa bí ẹgbẹ̀rún mélòó kan tó máa wá bẹ̀. Ìtọ́ kò lè rí ìmọ̀. Ọlọ́run ìgbógun fọ́ọ̀lù. O wá ń discourage mi yìí o. Èmi. Debbie. Gbogbo nǹkan tá à ń sọ yìí ò tiẹ̀ sọ nǹkan kan nù. Dúró kí ló fẹ́ kí n sọ? Ṣé o rò pé mi ní time fún gbogbo trash then sọ? Jọ please let me be. Ẹ̀yin girls ṣe dẹ̀ mọ̀ wípé kíní yìí ti máa ń wà lọ́kàn mi látọjọ́ ọjọ́ yìí, and this is a very good time for me to expose myself. Oh my God. Oh, shadow cake into the shadow side. Má bínú ṣùgbọ́n Ṣé kò sí? Mo ra tọ̀ntọ̀n wo, mo rẹ́ẹ̀dì nìyí. Debbie náà, ó lè bá mi gbómi kaná. Jọ́ tó lọ yọ. Kí ló ṣe tèmi pẹ̀lú tiẹ̀ báyìí tó fi mi lọ́rùn fún? You know I love you. Debbie, ó yẹ kó sọ pé kí n dá sí. Thank you. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Dọ̀tun. Alpha. I'm fine. Really sure. Mo wà pa. Thank you. For everything. Dídí náà ni. Náà Dọ̀tun. Ọ̀rọ̀ tí mo bá ẹ sọ ń kọ́. Kí ló lẹ́yìn sọ̀rọ̀? Ṣọ́wọ́n kí mi kan dọ́rọ̀ ẹ̀ lẹ̀, mo kọ́ mo propose ọ̀rọ̀ ẹ̀ náà. Kí ló lẹ́yìn sọ? O ti lè encourage mi àtọ́ làbí. Ṣé bí ó ti pinnu pé nǹkan tó máa ṣe nìyẹn? Ó dì mọ̀ pé orin òun ṣọ̀nù ni. Bí mo sì ní kù láti sọ wọn tó máa ṣe lọ́rọ̀ tó wà lẹ́yìn náà. Bóyá kọ́ tí mo fi ní bóyá kò ṣe nǹkan tó wà lọ́kùnrin ká filẹ̀ lẹ̀. Ṣé kò tó máa sọ sí nìyẹn? Christian ti lóyún náà. Ó dàgbé lẹ́yìn sí. Sọ̀rọ̀ náà. O ti máa bínú ní ààrẹ. No, àmọ́. Kò dájú lẹ́kìn ṣe sọ̀rọ̀. Kí lẹ́kìn ṣe? Báwo ẹ? Kí máa kọrin ààrẹ? Ìyá kọrin tó gbọ́, kọrin tó máa gbọ́. O fẹ́ gbọ́? Wà lọ ní láti ra tọ̀ntọ̀n fún mi. Fọ́ọ̀lì ìwàṣà. Tọ̀ntọ̀n. Ìyá ń kúté títọ́ mi ti dẹ́nu sí ẹnu ẹnu báyìí. Fọ́ọ̀lì ìwà tọ̀ntọ̀n. Máa kọrin. Àbí ṣé a máa lọ àlejò? Anyway, tó bá fi hàn pé nǹkan tó fẹ́ nìyẹn, má ṣe. Àmì èkó wọ́n bẹ̀ náà, àyàn mí èkó lórí ẹ̀ náà. Wá ilé ń pa méjì. Alash.
What's up, Christy? Wà pa o. O sure? Okay, fẹ́ jáde fẹ́ lọ ráwọn ọkọ̀ ẹlẹ́ni àbí? Ìbí ìdè kúkú gbogbo àwọn ilé nìyẹn. Ó yá dìde Níbo máa ló lọ. lọ tẹ́lẹ̀? Dìde máa lọ kó ṣe ààrẹ lọ. Dìde máa lọ. It's my uptown baby. You don't want give love. You don't want give face to me. Ìbò ní kí n máa lọ. Jọ̀wọ́jú padà ṣe. Kílódé. Ní sùúrù. Kílódé. Ṣé gbogbo orí What's the gbogbo problem? Ṣé wọ́n kọrin ni? mo kẹ́kọ̀ọ́ Lọ́kọ́ náà ṣe fún mọ́tò tí ń kọrin. Ó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ṣe ITV musical idol. Pẹ́ẹ́n. It's coming up soon. Ṣé wọ́n fẹ́ contest ni? Nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ nìyẹn. Jọ̀wọ́ dẹ̀ kọ́ mi lórí tó bá mọ̀ Okay, mo kọ́ ta máa ṣe ń sìn. I'll just give you a little time. Màá fún ẹ time díẹ̀. Mo lọ síbi kan. Can you do? Okay, just kọrin. Jẹ́ ń gbọ́ ẹsẹ̀ náà. Okay. Má jẹ́ nkọrin kọ́ mi. Okay. Jẹ́ ká bẹ̀ láti ibà. She's my uptown lady. She don't want give love. Jẹ́ gbọ́ ẹ. She's my uptown lady. She no want. She don't want to give love. She's my uptown baby. She don't want give love. Okay. She's my uptown baby. She don't want give love. She don't want give face to me. She don't want give face to Wọ́n mú me. bá rí yẹn o. Ọ̀yá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jẹ́ ká continue. She is my uptown baby. She don't want give love. She don't want give love to me. A face to me. Yeah, just give me face. Kí ló ń ṣẹlẹ̀? Jókòó tó bá máa jó. What's up, ṣé wàá pa? Mo wà. Ọ̀rẹ́. Ìyẹn ni wípé ìwọ náà ń kọ́ kó zorin àdùn. Jókòó tó bá máa jó. She is my uptown baby. She don't want give love. She don't want give face to me. Oh my God! Give it there. Go strong. Ọmọ ẹ máa ṣe ń sìn. Màá try láti fún ẹ ní time. Tí màá máa kọ́ ẹ. Gbogbo because mo ní studio section. Ìdọ́lọ́ bá nice. O ṣáà mọ nice. Ẹ máa ń gbọ́ gbọ́ngbọ́n aṣọ àbí gbàmúgbàmú. Balẹ̀. Adigun. Mo wọ́. Èmi àti Ẹlájọ ní section. Let her fix your solar. Time o. We have the kini time. We have the 5 o'clock. 5 o'clock. That's my lectures now. Mo ti lọ lecture. Okay, o lọ lecture. 250,000 naira. Fún kí nìyẹn? Ṣé studio náà is láti máa record? Màá kọ́kọ́ kọ́ ẹ dáadáa. To lè record anything, I need to check your voice. Èmi nìkan ṣo mò ń lọ o. Èmi nìkan ṣo ni o. O lè mọ́ rẹ̀ dání náà. Ọwọ́ ọ̀tá. Mo ò fẹ́. Síbẹ̀ ẹ máa ń jà nìyẹn ni. Àjà. Cat and dog àbí? She's my uptown Baby, she don't want give love. She don't want give face to me. She's my uptown baby. She don't want give love. She don't want give face to me. Jọ fi mí lẹ̀ o. Orí olóhùn ẹ̀jẹ̀. Àti ẹ̀jẹ̀ má bínú o. Jẹ́ kí n tètè máa lọ. Ẹ ṣe. Àbí ló fi? Ẹ máa gbé. Okay. Ká máa ríra. Mashallah. Go strong. She's my uptown baby. She know what give love. She know what give face to me. Ènìyàn gidi ló ń wò yẹ. Kò ṣe ìbí ọ̀tá òṣì. Ìwọ choir practice kan ló máa ń ṣe every Saturday. Kó jókòó kó bá ọ̀rẹ́ ẹ̀ kó kọrin fún ó lè ṣe. Kí ni ìran mi? Ìfẹ́kúṣẹ́. She is my uptown baby. She know what give love. Cause I be walking on the streets with my peeps repping the streets. You know what it is, Monique Dadomo. Cause I be walking on the streets with my peeps repping the streets. You know what it is. Motimu dogo yaro gbogbo ọmọ yín ni máa yálò ẹ máa solo. Nítorí kò ṣeré mọ́ ní Moscow, àṣẹ máa ló lè ṣe o. Àbí jẹ̀rí tó korò, ikán korò. Pàdé mi lóyìnbó ṣó lè gbòòrò. Àwọn boys hustle. She's my uptown baby. She don't want give love. She don't want give face to me. What's up? How far? Mo wà pa. Mo ti wọ ẹ látàárọ̀ náà. Nítorí kò máa pè mí. Mo rò pé ó wà pẹ̀lú àbí? Mo ti bẹ̀rẹ̀. Mi ìgbẹ́ ẹ̀rọ kankan wọ́n sọ fi wà pa. Kí wàá ó kí. Bó ló lọ́sìn? Mo lọ sí níbi wọn náà mo wá kiri. Dọ̀tún kọ́? Mi mọ ṣé Dọ̀tún sí ni o. Ó sọ pé bó lọ lecture láàárọ̀ náà. Bọ̀ kò sí padà. Ẹ Wọ́n kàn ní kí n chill out síta kí n máa ṣe àwọn write-ups kan. Ní wá check àwọn nǹkan tí mo kọ sílẹ̀, you know. It's personal. mo understand. Oh, understand. Ṣèbó ní pé a máa ṣe rehearsal yẹ. A máa ṣe rehearsal náà.
tí ìsídò tún ò sí ní sìn jẹ́ ká lọ ṣe náà. Ibo ló wà conducive? Yàrá yín kọ́. Ṣé ká lọ yàrá wa? Kò sí problem wa. Ọmọ kò wá disturb mi ṣáà ni. Mo ń bọ̀. Ṣé gbogbo iná ni? Tá a máa wọlé. Bàtà yín kọ́. Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ olówó ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́. Alpha. Ọ̀sọ̀. Alpha. Mo wà o. Christine kan ṣó ó wà lókè à? Christine ló pè báyìí. Èmi àti ẹ̀ lókè lẹ́ẹ̀kan mo bá sọ àwọn ọ̀rọ̀ tọ̀rọ̀ kan. Ó dẹ̀ ṣe bínú lọ nìyẹn. Tọ̀rọ̀ mi. Kò tọ̀rọ̀ tí mo bá sọ òjì pé mo ní wípé kó serious kó má máa rìn torí kíní kan tó ń ṣe lọ́wọ́ ITV Musical Award tó ṣe bínú nìyẹn ó bá bínú lọ pé wọn àtàláṣẹ ṣàmàláṣẹ wọn àtàláṣẹ wọn ṣe jẹ lọ nìyẹn nǹkan tó tẹ̀ tí wàá yà mí lẹ́nu ni wípé káàtẹ́ni tí wàá ní wípé mísíkì nìyẹn ló tún wá ń ṣe wọn àtàláṣẹ lẹ́nu jọ bíi mélòó kan yìí bó ṣe jọ ń wà lábẹ́ igi lọ́n wà lẹ́yìn kùlé lọ́n wà nínú kọ̀rọ̀ kitchen lọ́n wà nínú abẹ́ igi lọ́n wà ní gbogbo òkùnkùn. Nǹkan tí mo kàn ní tíìsì mi wípé ó dàbí pé òun àti aláṣẹ nǹkan kó ń wà láàrin méjèèjì torí lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n ní àwọn nǹkan nínú ìlú tí mo fún Christy àti aláṣẹ. Yes. Ilé á lọ sí. Èmi kàn lọ ní fẹ́ràn àkọ́kọ́. Later. Jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sí jẹ́jẹ́ láyé gbà ó. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó. Ìwé lárí kọ́mọ ó lọ́ka ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin olúra ó kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà ó òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà ó ayọ̀ jẹ́jẹ́ láyé gbà ó Dáfídì jẹ́jẹ́ láyé gbà ó Kírísítánà jẹ́jẹ́ láyé gbà ó bẹ́ẹ̀ni jẹ́jẹ́ láyé gbà ó. Alpha, ṣé ọ̀rẹ́ yín ti dé àná? Please, you don't talk to us like that. Àti ṣe kípa fún ọ̀rẹ́ wa. Kò tí ì lè tó yẹ Ẹ ti ẹ̀mẹ̀ bẹ̀rẹ̀ bá ètò ilẹ̀ tán. Anyway, kò tí ì dé. Anything else? Kò tí ì dé àná. So, Aláṣẹ. ó máa bínú lọ. mo ṣe ń sọ lọ tí wọ́n wá di ilé kejì kẹjọ mo jí ìwé wo má sọ pé mi. Oh, hi girl. Dọ̀tún ti ń wá ẹ kiri gbogbo inú kọ́ńpáǹdì látàárọ̀. Mo lọ lọ. Ìgbà yẹn wá ń kọ́ ọ. Kí ló ní ìgbà ìpé ìgbà yẹn wá kọ́? Àbí kì í ṣe Dọ̀tún náà ni gbogbo àmọ̀mọ́ ẹ̀ as one boyfriend tó ní. Kí ni ìyẹn wá mi? Kódà gbàgbé. Dúró ní Christiana. Kí ló máa ń wọ́rí ẹ̀ náà? Kí ló ń gbé tó ń gbìn? Kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Kí ló máa ṣe? Ṣé rí ẹ̀yin girls yìí mo ti ní sùúrù fún yín tó ẹ mọ̀ pé tí mo fẹ́ kẹ́ ṣe fún mi nísìnyí kẹ́ máa try láti máa mind business yìí because mo rò pé mo lè take any shit from you again. Sọ fún ọ. I pity your life. Anyway tí ẹ bọ́ sápá kan
mo yẹn sọ fún ẹ lọ mo jí wo má sọ fẹ́ ní bọ́ọ̀dì ni mo sọ pé màá gba 99%. Kí ni ìwọ rò pé màá gbà náà? Èmi náà máa gba bíi 70. Kí ló kọ́? ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sàn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn. Keep me now. Allah. That's what's up. Mo ti ń wá ìkiri náà. Fún kí ni? Ibo ló náà àkóso mo ti ń wá ìkiri náà. Fún kí ni o? Kí ló wá mi fún? No, kí ni wá mi fún? Ibo ló ń lọ pẹ̀lú Alas. Báwo lè ẹ ṣe kàn ẹ́? Alas, jọ̀ọ́ jẹ́ ká lọ. Maria later. Jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ o. Ìwé lárí tọmọ ó lọ́ka o. Mo dá. Alas. What's up? Báwo ni mo kí mi ni? Mo lè ti dúró díẹ̀ látàárọ̀. Fine. How are you? Okay, kúkú náà. Pẹ̀lẹ́ má bínú. Mo pẹ́ díẹ̀ nù. Sáré ṣàwọn kankan. So, mímọ̀ pé ó wà sí dé Ìbàdàn. Òṣèré mi mo ṣe ń yọjú àbí. What's up? Well, okay. Báwo ni díẹ̀? Fine. Okay. Yeah, I'm fine. Lọ́tún kọ̀. Jọ̀pọ̀ àgbẹ̀ ń kọ̀ọ̀rọ̀ dọ̀tí. What's up pẹ̀lú competition yẹn? Yeah, it's going on fine. And orin yẹn náà mo ti mọ̀ dáadáa. Okay, jẹ́ ń gbọ́. Yeah. Orin Rihanna ni o. No problem. Alright, okay. Okay. Chorus ẹ̀ mo máa kókó. Try calling voice and check gangan. Yeah, let's go now. You can do it. Want you to make me feel like I'm the only girl in the world. Like I'm the only one that you ever love. Like I'm the only one who knows your eyes. Nice one. At least you didn't try. Oh my God. You didn't try. Just more call dada. Serious, yeah. Nice voice. Thank you. Sorry. Anyway. So. Sorry, it's a mistake. So, nothing call. I don't know. What's the last lectures then? Huh? Baloma we are out. Anytime you want to take one. Okay, you can make it for 5 then. 5. Okay, no problem. Time here, Bulumawa. Before then, sorry. Minimum. Well, you love our reaction here now, just to while away the time. Then later, when it's getting close. Wow. No problem now. You're free. Jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́. Note tí mo photocopy rubbish ló pọ̀ yẹn. Ibo nìyẹn ló ń lọ náà? Time ti lọ. Ní sùúrù kò ní pẹ́ dé. Aago 6 ṣùgbọ́n bá ń bí náà. Gbogbo fóònù ló wà switched off yìí náà. O máa need láti take care easy ni. O mọ̀ pé obìnrin ló ń deal with. Ṣé ni o? Wọ́n náà mọ̀ nǹkan tó kàn nígbà. Kí ni tí mo lè kó yé mi rárá? Girlfriend! Oh my God, I want it! Farabalẹ̀ jọ. Kí tí mo gbélé náà. Hey, mo
kó tó ṣẹlẹ̀ ni. I won the ITV musical concert. I won it. Confirm, really? Yes. Owó kó tó sọ. Wọ́n ní pé kí n padà wá gba 250,000 naira lọ́la. Wọ́n ti ní pé kí wọ́n gba my Prado, my Toyota Prado. I'm going abroad. Lóòótọ́. Yes. Confirm. Oh, that's great. Mo mọ̀ wọ́n fẹ́ sọ. Chrissy, jọ̀ọ́ má bínú sí mi. Chrissy, ó yẹ kí n ti máa encourage ẹ láti ilẹ̀, ṣe understand? Jọ̀ọ́ má bínú sí mi. Má bínú sí mi, I'm so sorry. Àtẹ̀mí náà má bínú. Come in. Alas, jọ̀ọ́ má bínú sí mi. Kò sí problem. I'm very happy for you. Christy, Thank you. mo fi ń dá ẹ lójú lé ìṣùgbọ́n ilé òtún ṣẹlẹ̀ lọ ṣùgbọ́n. Kò máa dá kí èèyàn máa ṣe lára èèyàn. I'm not for it. Anyway, this call for celebration. Yeah. Yes. Ẹ dúró. Ẹ jẹ́ pàṣẹ náà nínú ṣe àrídìbò. Ibo ni ká lọ? Ibo ló fẹ́ lọ? Ibo ló fẹ́ lọ? Ọlọ́run. Anyway. Ẹ já lọ. I'm happy for her. Let's go. I'm coming. Let's run them, yo. Jẹ́jẹ́ láyé gbà ó, jẹ́jẹ́ láyé gbà.